sáà lọ sí. ẹ sì kìsìmà ẹ dákun ìyá wa lórí tẹ̀ ń rìn nù tẹ́ bá sì fẹ́ mọ báwọn èèyàn rí ẹ mọ wá àwọn tán ní láárí yàtọ̀ sáwọn tó yẹ pé ẹ aṣọ òórùn wọn ti mú wá látọ̀run ọkọ̀ rí ẹ fẹ́rù àwa yìí ká máa tọ́jú yín ká máa fi ọkọ̀ lọ́yẹ gbé ẹni bẹ́ẹ̀ ti ń lagun bí ọkọ̀ bí ẹ tó bá kẹ̀kẹ́ jẹ́. Christmas goods. wá sí ṣé níbo lọ̀gá rẹ̀ jáde ẹ bá ọmọ ọ̀gá rẹ̀ ló gbé wá sáàrin wọn náà mọ̀ ti upgrade ìgbé ara rẹ̀ ni wọ́n ń bọ ọrin aago ilé Mustapha sars lò fún kọ́kọ́rọ́ ọgbọ́n ọmọ ọ̀gá rẹ̀ wá sáàrin aṣọ tí mo lò kù tí mo kó fún ọ fẹ́ máa fi mí pa kò ní lárírí o lórí ibú wákìlì amọ̀rú àáfàá bàbá rẹ̀ wọ́n sunkún kù wọ́n sì kéwúké lódì ẹ ti ẹ dúró ẹ wo ẹ̀rí tó gbé tó wẹ̀lì kọ́rọ́ bí àwọn mẹkáníìkì abirùn eléyìí rírà gbogbo eyín rẹ̀ wọ́rọ̀wọ́rọ̀ yìí. wọn náà fẹ́ẹ́ fi fáìn gẹ̀ ìwọ alágbàwà ọmọ kékeré ní ọmọdún méjì tí tọmọ àbájáde sùkúrú ní kúlà ọwà wákìlì olóko wà mọ. ẹ jẹ́ mi lo perfume.